Ẹ káàbọ̀ sórí ìkànnì mi. Ẹ wò, ẹ̀yin náà ti mọ̀ pé ohun tí mo máa ń gbé wá, ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni. Ẹ wò, ẹ̀yin náà ti gbọ́ lórí ọ̀rọ̀ Portable tó sọ̀rọ̀ sí Chief Olóyè Sunday Igboho nípa ọ̀rọ̀ tí Chief Olóyè Sunday Igboho sọ. Ẹ wò, màámi Yorùbáwòyè wọ́n ti jáde lórí ẹ̀. Wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ nípa gómìnà pẹ̀lú Gani Adams. Ẹ wò, oríṣiríṣi ọ̀rọ̀ ló pọ̀ nínú fídíò yìí. Ẹ̀yin sá wá nǹkan kẹ́ fìdílé ká wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ má gbàgbé láti bá mi subscribe, kẹ̀dẹ̀ má gbàgbé láti bá mi share fídíò yìí, kẹ̀dẹ̀ bá mi tẹ like. Gumi ló tún bọ̀tà lé ní ìsìn. Ó ní gbogbo àwọn tí wọ́n pa yín yìí. Ẹ bá mi tag Portable bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ tí Gumi sọ. Pé àwọn tí wọ́n pààyàn yìí, tí wọ́n ń jiyàn gbé, tí wọ́n gba ransom yìí, ó ní kí ló tẹ̀ pé wọ́n ní bandits. There are two different words. Bandit, terrorists. Bandit ti jàgídíjàgan, tó ṣe jàgídíjàgan bí ká já nǹkan gbà, ká fa wàhálà. Àwọn ni wọ́n ń pè ní bandits o. Gumi sọ pé lọ́wọ́lọ́wọ́ ìgan, ó ní why tẹ́ ń pè wọ́n ní bandits. So ẹ lè pè wọ́n ní bandits nípò tó bá pè wọ́n ní terrorists ní Gumi sọ fún yín. Ó ní ẹ lè pè wọ́n ní jàgídíjàgan dépò tó bá pè wọ́n ní agbésùnmọ̀mí. Ó ní why tíjọba Tinubu ń rush láti máa pè wọ́n ní bandits. So ẹ lè di àndẹ̀lẹ̀ sọ́tàlọ̀ Sókótó pọ̀tà ń jọ̀wọ́, ó láwọn tó ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, ó ní terrorists ní gbogbo yín. Ẹni tó bá ti sọ̀rọ̀ ní sí terrorist ni, ẹni tó bá gbé ìbọn tó lọ pààyàn, odidi major general ni wọ́n pa níjọ̀wọ́. Bí ṣe ti rẹ́sẹ̀ máa yẹn tí wọ́n fi ewé sórí ẹ̀, mo ní ẹsẹ̀ yìí ejò ló sọ máa yìí, mo lẹ́jọ́ ni. Wọ́n pátá ó kú báyìí tó ń gbòkú ẹ̀ wá. Ìyàwó ẹ̀ ti sọ̀rọ̀ láàárọ̀ yìí sì. Bí mo bí mo bí kíní ìwú máa ti wà tó sí níbí. Ìyàwó general ẹ̀ ti sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ó ní gọ́vnà sọ wípé ọkọ òun wípé ó ní diabetes, ó lọ́kọ òun ò ní diabetes. Ó ní òun àtọkọ òun ó lọ́wọ́ òun bá lọ́kọ òun kú sí. Ó léjò ló sun ọkọ òun nínú igbó. Odidi major general cannot be rescued. Ó ní ejò ló sun ọkọ òun nínú igbó ìgbà tí ejò dẹ̀ san. Bóyá tó bẹ̀ sí ní tó dojọ́ kìí bẹ̀ sí ní gas. Ó lọ́wọ́ òun ló kú sí. Ó bẹ̀rẹ̀ sí dákẹ́ gbẹ̀rún báyìí ni wọ́n gbé sórí ọ̀kadà tí wọ́n ń gbé lọ. Bẹ́ẹ̀ kí àwọn ọmọ bá pariwo, wọ́n yìn níbọn. Unfortunately, ẹsẹ̀ àbápá níbọn ti bàyàwó general, a all major general, equivalent to Nigeria, a country president. General mélòó ni wọ́n ti pa Nàìjíríà. Now Gumi is now saying, ní ẹ̀tọ́ láti pè wọ́n ní bandits, ní kò tó máa pè wọ́n ní terrorists. Only they are open for negotiation. Mo lè ti ka nínú pépà láàárọ̀ yìí sí. Tí Bello tún jí sọ fún ìjọba Nàìjíríà wípé àwọn ready for negotiation or ogun. Ó ní we are ready for either negotiation or war. Wọ́n láwọn ti ready fún ogun. Bello tún jí sọ láàárọ̀ yìí náà. Tí wọ́n wá ṣe ní pẹ́yẹpẹ́yẹ bẹ́ẹ̀ fẹsẹ̀ ẹ̀rọ gbẹ́ ẹni bí àkísà ẹ̀ là. Ó kẹ́ Sunday Igboho ó ti wáyé pé òun ṣe Àmọ̀tẹ́kùn wà ń bẹ̀, kíní kan wà ń bẹ̀, kíní kan ṣòkòtò kò wà ń bẹ̀. Ó kẹ́ Sunday Igboho káti gbogbo àti ẹ̀ wá gbé móvì ló ń ṣe, móvì yẹn ẹ jẹ́ ká móvì yẹn ká pọ́nlé. Ìwé lásán ni Bible. Àwọn ọmọ ìlú tó ti kọ Bible wọ́n pọ́nlé ni. Ìwé lásán láti Kùránì China náà ti ń print ẹ̀. Àwọn ọmọ Saudi pọ́nlé ni. Kí ló bá lè pọ́n Sunday Igboho ti wálé? If you can go there and face them, pọ̀ mo fún yín 2 hours. Tó ní courage láti wúlọ bá pọ̀ mo fún yín 2 hours. Kí ló dáwọ̀ ò lè pọ́nlé? Kí ló dá gbárùkù tí? Káàkiri pọ̀ mo ti wà lélẹ́yìn, ẹ jẹ́ ká pọ́nlé. Màámi ẹni orúkọ ó dà yín èèyàn mi, màámi mi Grace Olùṣòótọ́, wọ́n ní orúkọ wo ni ká pe àwọn tí wọ́n ń pààyàn. Ó ní ẹ̀ lè pè wọ́n ní bandits, ẹ̀ lè pè wọ́n ní bandits tó kò tẹ̀ máa pè wọ́n terrorists. Ẹ jẹ́ torí Ọlọ́run, good question màámi. Ẹ jọ orúkọ wo ni ká pe àwọn agbésùmọ̀mí, àwọn òkè orúkọ lè máa pè wọ́n. Orúkọ wo ni ká pè wọ́n? Yorùbá náà ṣe pé wọ́n wọ̀nyí lépè, tí wọ́n tọwọ́ bọ̀dí ṣépè fún yín ilẹ̀ Yorùbá ni. Tí wọ́n wọ̀nyí lépè ilẹ̀ Yorùbá ni, kí ló ń ṣe yín gangan? Kí ni tẹ̀ ń gbé, kí ni problem tẹ̀ ní ilẹ̀ Yorùbá? Gba ó ní wọn nípa yín tán báyìí. Ẹ̀yin sọ pé apààyàn, wọ́n ní ẹ̀ lè pè wọ́n ní bandits, ní kò tẹ̀ máa pè wọ́n terrorists. Bandits jàgídíjàgan lásán nìyẹn, ó lè gbọdọ̀ pè wọ́n bẹ́ẹ̀. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin ìjòyè ilẹ̀ Yorùbá, ládéládé lóyè, Àkànbí ọmọ olódòdó ń gbìyànjú tiẹ̀ o. Tinubu ń gbìyànjú tiẹ̀ o. Ọmọ olódòdó ń ṣe tiẹ̀.
torí tí ìbá sí Sunday ọmọ olódò ọdẹ tó ní káwọn ọlọ́pàá tẹ̀lé Sunday Igboho látàbújá kọ́ mọ́nítọ̀ ẹ̀ ó lè dárúkọ ní CP Ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n mọ́nítọ̀ àwọn ìjọba fẹ́ ẹ bèrè lọ́wọ́ wa ó ní àwọn jọ ń wọnú gbó ni ṣé ọ̀pẹ́ láyé Buhari mo ti Buhari against lélẹ́yìn náà àwọn kìíní ti bọ́ọ̀tà bá ti ṣe ṣó lọ́sìn máa gbé kìíní yẹn wá fún yín ọ̀rẹ́ tó bá bàbá mi ṣe bàbá mi authentic ti wà ń bẹ̀ yẹn ó wà lórí Punch gan wọ́n sọ pé àwọn ti rẹ́dì fún ogun yes ó ní àwọn ti rẹ́dì fún ogun ó ní kí Nàìjíríà kan bọ́ọ̀tà káwọn negotiate kí ni wọ́n fẹ́ gbà èló ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ Nigeria government tí wọn ò tún ní padà lọ fi ra ìbọn ó láwọn ti rẹ́dì fún ogun ìsídà kí Nigeria government negotiate pẹ̀lú àwọn àbí káwọn kógun yẹn bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá are we ready Yorùbá ṣáà ti rẹ́dì kógun yẹn bẹ̀rẹ̀ tó àwọn tí wọ́n ní sí pé àwọn ti rẹ́dì Bello Túnjí ó láwọn ti rẹ́dì báyìí ó láwọn ti rẹ́dì ìsídà kí Tinubu kó wá negotiate pẹ̀lú àwọn àbí kógun yẹn bẹ̀rẹ̀ ó wà nínú pépà láàárọ̀ yìí so èwo lẹ fẹ́ mú dání ní ọmọ Yorùbá èwo lẹ fẹ́ ṣé kógun yẹn bẹ̀rẹ̀ àbí kí Tinubu bẹ̀rẹ̀ sí ní negotiate àná owó tó wà nígbà lọ́wọ́ Tinubu kí ló máa fowó yẹn ṣe èyí kò dẹ̀ ṣe bí olórí burúkú ààrẹ Gani Adams ààrẹ Ọ̀nà Kakanfò ẹ pé àwọn ọmọ yín ẹ pé wọ́n ìlara àtọ̀tẹ̀ kò dá nǹkan kan o mínísítà jù bẹ́ẹ̀ lọ for now lórí ti Gumi náà èyí Fúlàní bọ́ síbi bí n tiẹ̀ Fúlàní. mèbúrúdì àǹbá. ẹgbọ́n àwọn Fúlàní tí wọ́n ń fún Sunday Igboho ní wọ́n ní àwọn bàbá wọn ṣe mítìnì wọ́n fún Sunday Igboho ní wọ́n ní wọ́n ní kó má dárúkọ àwọn mọ́ eléyìí náà ó lóun ní kinní kan ọ̀túnba bó sọ́túnba ilẹ̀ Fúlàní àbọ̀túnba ilẹ̀ Yorùbá wẹ́rẹ́ wọn ló fi ẹjọ́ ọ̀túnba sọ̀rọ̀ Yorùbáwùyí lórúkọ mi make it get started God bless you ẹ dúná kí lè fẹ́ ṣe báyìí ní sọmọ Yorùbá wọ́n ní ṣe kó get started àbí kí Tinubu kówó wá so ẹ mú kan ní méjèèjì náà sọ̀rọ̀ ń tiẹ̀. Aliu mèbúrúdì ambassador Ọ̀túnba Bọ́bàṣèlú asalaamualeykum. kí àwọn Ọ̀túnba Bọ́bàṣèlú nílẹ̀ Yorùbá Fúlàní jẹ Ọ̀túnba bá ọba ṣèlú ẹ jọ ẹ bá wa wá ọba tí bọ̀bọ̀ yìí ń bá ṣèlú papọ̀ tí kò rí ọmọ Yorùbá kankan fi jẹ Bọ́bàṣèlú tó fi eléyìí jẹ Bọ́bàṣèlú ó ní Bọ́bàṣèlú lòun ìlú èwo bó nílò àwọn Fúlàní Ọ̀túnba bọ́bà òun nìkan ló jẹ Ọ̀túnba òun nìkan ló jẹ Bọ́bàṣèlú ẹ̀yin agbẹ́lé tí wọ́n ti ń jẹ Ọ̀túnba nílùú tí máa yín wà ẹ pé tí yín ti ta torí àwọn ọmọ ọdún ọmọ ẹ̀ lápadà máa jẹ Ọ̀túnba nílùú yẹn àwọn ọmọ tí yóò lè gbóòórùn ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ Àfọ̀njá ò ṣe lè gbóòórùn ọba mọ́ àfitọ́lọ́ bàbá wa yí padà ló kù tó pé àwọn ọmọ Álímì náà ń jẹ sẹ́ríkì àbí kí náà máa ń jẹ ní àlè wọn lórí so tí yíyan pàràtà ọmọ yóò lè jẹ Ọ̀túnba mọ́ Ọ̀tún ọba the next oyè after ọba Bọ́bàṣèlú ogun dé o wèrèrè o ogun máa jà o yóò ti jà báyìí ogun ti jà ńlẹ̀ Yorùbá Ọ̀túnba bọ́ba ó nìkan jẹ Ọ̀túnba ó tún jẹ Bọ́bàṣèlú nílẹ̀ Yorùbá sọ̀rọ̀ wẹ ẹjọ́ ẹ̀kọ́ ṣàṣọ kí lórúkọ ẹ first of all introduction ẹ bá mi like show yìí Ọ̀túnba gbésùnmọ̀ mi ẹ bá mi like show yìí ẹjọ́ ẹ bá kádó kàn tí ẹ bá mi like ẹ bá mi thumb up lórí show ẹ bá mi share fídíò Ọ̀túnba Bọ́bàṣèlú wèrèrè o Ọ̀túnba Bọ́bàṣèlú èdè ìlú wo nìyẹn èdè ìlú wo sọ̀rọ̀ oh my God. orúkọ mi ni Alhaji Saheed Aliu mèbúrúdì ambassador Ọ̀túnba Bọ́bàṣèlú asalaamualeykum. kí àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá àwọn lóyè àwọn lẹ́kànlẹ́kàn a kí wọn púpọ̀ a kú bí ojú ọjọ́ ṣe rí Ọlọ́run níbi kò lè mọ̀ wá pẹ̀lú ọ̀rọ̀ olóyè Sunday Igboho brọ́dà wa
olóyè Sunday Igboho brọ́dà yín brọ́dà yín nílùú tìbò ọ̀gbẹ́ni wa gbé sanlẹ̀ o. pé wọ́n pé àwọn Fúlàní kan sí ààfin kan lánàá wọ́n ń sọ̀rọ̀ àwọn Fúlàní ò sì lè sọ̀rọ̀ pé tí wọ́n ń sọ kò rí bẹ́ẹ̀. tí gbogbo wa bá wo fọ́nrán tí wọ́n fi sí ojú ayélujára lánàá àwọn Fúlàní tí wọ́n pè síbẹ̀ yẹn wọn ò lè sọ̀rọ̀ torí wọ́n wà níwà bíi pé wọ́n kó wọn ní pápámára láti lè máa sọ̀rọ̀. ṣe rí rọ́pì ọlọ́run àwọn tí àwọn Fúlàní tí olóyè Sunday Igboho tó lọ bá olúwọn ò lè sọ̀rọ̀ tó pé olóyè kó wọn ní pápámọ́ra jọ Ọ̀túnba bó bá ṣèlú àwọn Fúlàní ṣé ìbọn náà gbé sí wọn létí ọ̀nà wà under duress wọn kó wọn ní pápámọ́ra they are under duress ní wọn ṣe lè sọ̀rọ̀ ṣé ìbọn ni wọ́n gbé sí wọn létí ni àbí àmà ni wọ́n là mọ́ wọn lórí tí wọ́n ṣe lè sọ̀rọ̀ àmọ́ wàá bẹ́ẹ̀ gbà tí kan sọ wípé wọ́n pa àbúrò òun náà bàtà àbúrò òun sọ fún wọn pé ìlú táwọn wá yá gbé ìlú Ìgbòho nìyí ẹ bá yẹ káwọn ba ìlú yìí jẹ́ nítorí pé ọmọ ìlú yìí làwọn ẹ bá yẹ káwọn ba ìlú yìí jẹ́ ó wà níbẹ̀ nígbà tí ìkan sọ nínú wọn bẹ́ẹ̀ ìfowópamọ́ pé àbúrò òun sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ pa àbúrò òun àwọn pípù yìí wọ́n like propaganda all this your internet shenanigan gbogbo wa kọ́ra máa bá ìyẹ̀ o àwọn ọmọ àlè bí ẹlẹ́nu fọ́pọ̀ yẹn bí ìgbẹ́ àṣùbà àwọn náà lè bá nǹkan tó ń sọ ìṣọ́ra àwa kan o lè sọ káwa gbọ́ ọ̀túnba àwọn Fúlàní ọ̀túnba nígà. kò sọ̀rọ̀ tí Fúlàní kankan fẹ́ sọ níbẹ̀ yẹn lánàá DPO tí wọ́n ń sọ̀rọ̀ sí gan-an só lè fún wọn lésì bẹ́ẹ̀ ká tó wá sọ àwọn Fúlàní tí wọ́n pè lórí fọ́nrán táwa rí yẹn èmi ò rí wọ́n rí pé wọ́n pè wọ́n ní pé àlàáfíà. ó gbà tó ń lọ báyìí ó gbé àmàdání àbíkí ló gbé dání kò pé wọ́n ní pé àlàáfíà ṣó bù wọ́n jẹ ni ṣé Sunday Igboho bù wọ́n jẹ ni tó bá ní pé wọ́n rí wọ́n fọ́ tó bá ní pé wọ́n rí wọ́n yàgbẹ́ tó bá ní pé wọ́n rí wọ́n ẹ̀rù bà wọ́n Ọlọ́run ló fi ìlàyà sọ́mọ Adéyẹmọ lára Ọlọ́run ló ní kó máa rí kó máa bẹ̀rù ẹ̀ Ọlọ́run tó ní kójú máa bẹ̀rù ata òun ló ní káwọn èèyàn máa bẹ̀rù Adéyẹmọ ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà tó bá ń rẹ́rìn akọni ló máa rín tó bá ń sọ̀rọ̀ akọni ló máa sọ tó pọ̀ mọ́ Yorùbá gidi ni Sunday Igboho yàtọ̀ sí Mufti Ìwó níbẹ̀ lẹ́nu ọmọ àlè Abilala lẹ́nu Mufti Ìwó yàtọ̀ sí yẹn Mufti Ìwó ló lè wà láàrin yín ẹjọ́ mọ́ sá sàlámà lẹ́kùn tó wọ́n máa lè lò wọ́n ọmọ tàhùn alpha Àkànbí Rashidi wọ́n dè go Mufti ọmọ àlè wò what's up gbogbo ẹ̀tọ́ bá ń ṣe ọ̀tá fún ọmọ Adéyẹmọ àtẹ̀rí lè máa jẹ́ a máa bọ́ta a máa dìbọ́ǹkì irú òfò tẹ́wá yẹ yín wá pa irú àgbákò irú orí ibú tẹ́wá sílẹ̀ yẹ yín wá pa wọn ò lè sọ̀rọ̀ tó pọ́n wà under duress ta ló fi handcuff sí wọn lọ́wọ́ tí wọ́n fi lè sọ̀rọ̀ ta ló gbébọn sí wọn létí àmọ́ ẹran aládìsẹ́ máa fọ́ ni ẹ ní fọ́ọ̀kẹ́ ta ló bí ìyá yín tẹ́ ẹ̀ ní fọ́ onírọ̀ òfò tó bá ti gbọ́ assalamu alaikum mo tún kó fẹ́ parọ́ ni mo mọ̀ assalamu alaikum mo mọ̀ pé ó fẹ́ parọ́ ni ó fẹ́ pa irọ́ ni assalamu alaikum sọ yẹn mo tún pé lẹ́yìn ẹ̀ irọ́ ló máa tẹ̀lé ó lè sọ nǹkan míì assalamu alaikum irọ́ ló fẹ́ pa sọ̀rọ̀ wèrè. wọ́n pè wọ́n láti máa bá wọn sọ̀rọ̀ láti ní pé wọ́n kó wọn ní papámára pé n tí mo bá sọ lẹ́ gbọ́dọ̀ sí. polówó ńlá bá sì ń ṣe kinní kan fún nílẹ̀ Yorùbá wọn làwọn gbìn ni bí ẹni tó jù ní lọ́ bá ń sọ̀rọ̀ ìyẹn dákẹ́ náà ni. wọn ò pè wọ́n ní pé àlàáfíà ẹni tí wọ́n ní wọ́n gbé wọn túlẹ̀ sẹ́yìn ti fojú rí i pé wọ́n túlẹ̀. ẹlẹ́ẹ̀kejì. ó ní ẹni tí wọ́n sọ pé wọ́n gbé wọn túlẹ̀ oníṣẹ́ ti fojú rí i pé wọ́n túlẹ̀. You see, these people are happy wípé wọ́n ń jí wa gbé ńlẹ̀ Yorùbá. Ẹgbẹ́ ìsọ̀rọ̀ yẹn tó sáré kọ́ṣọ̀nà rẹ̀ nínú wọn ń dùn pé wọ́n ń jí wa gbé ńlẹ̀ Yorùbá with the help of àwọn ọmọ àlè tí wọ́n ń support wọn. Àwọn ẹlẹ́nu fífọ́ pọ̀ bí ìgbé àṣùbà ẹlẹ́nu bí àkísè ńlá ó dọ̀tí bí ìrọ̀rí wèrè. Kódà kò ṣáájò kòjò yá kòjò bàbá Adísì ilé ọmọ. Àwọn bíi tiẹ̀ náà lè máa fọ́ fún yín. Túnbẹ̀ yẹn sọ káwọn èèyàn bẹ gbọ́. polówó ńlá bá sì ń ṣe kinní kan fún nílẹ̀ Yorùbá wọn làwọn gbìn ni
bí ẹni tó ju ni lọ́ bá ń sọ̀rọ̀ èèyàn dákẹ́ náà ni. Fúlàní tún ń pò. wọn ò pè wọ́n ní pé àlàáfíà ẹni tí wọ́n ní wọ́n gbé wọn túlẹ̀ sẹ́yìn ti fojú rí i pé wọ́n túlẹ̀. ẹlẹ́ẹ̀kejì tí olóyè Sunday Igboho bá fi lè fún yàn ní 2 hours wọ́n jíyàn gbé wọ́n ti pa wọn kan wọ́n sì lọ sí pálásì wọ́n sì pe àwọn kan wọ́n sì láwọn fún wọn ní 2 hours kí wọ́n fi dá àwọn ènìyàn padà wọ́n sì dá wọn padà ní 2 hours yẹn gbogbo àwọn tí wọ́n pè síbẹ̀ yẹn àtàwọn Fúlàní society yẹn a fẹ́ kí ìjọba ó ṣe investigation lórí wọn. ọ̀daràn lè wà nù Fúlàní bọ́ ọ̀daràn tó wà nù Fúlàní yẹn ló kọ kí wọ́n dárúkọ rẹ̀. lẹ́ẹ̀kejì olóyè Sunday Igboho kí ìjọba bá wa ṣe investigation lórí wọn. torí ìbànújẹ́ inú ìbànújẹ́ ni gbogbo ọmọ Nàìjíríà wà láti dòní o. ó ní kí wọ́n bá wọn ṣe investigation lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wo ìwọ gan máa ṣe investigation lórí ẹ̀ máa ṣe investigation lórí ẹ̀. ẹ bá wa wá ọba tó fi jẹ Ọ̀túnba ẹ jọ ìlú tó bá ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ ọba tó fi jẹ Ọ̀túnba ẹ fún wa ní picture ọba yẹn ẹ fún wa ní ààfin ọba yẹn ẹ fún wa ní orúkọ ọba yẹn kájú sórí íńtánẹ́ẹ̀tì kábẹ̀rẹ̀ sí ní drag ọba yẹn. ọba tó wò sùsùsùsù tí òrò Yorùbá fi jẹ Ọ̀túnba tó fi Fúlàní jẹ Ọ̀túnba ẹ bá wa wá orúkọ ọba ìlú tí ẹni tó ń sọ̀rọ̀ yìí ti ń sọ̀rọ̀ ẹ bá wa wá ọba alákùnjẹ ọba tó ti gba màálù fọmọ torí ẹ̀mí ọmọ Yorùbá ọba alábẹ̀tẹ́lẹ̀ ẹ bá wa wá ọba tó fi jẹ Ọ̀túnba a fẹ́ mọ̀ ọba yẹn anytime wọ́n sọ̀rọ̀ nípa àwọn agbésùnmọ̀mí báyìí these people will come out they are terrorist sympathizers these people they will come out and láti fi ọba yẹn àwọn oníkan bẹ́ẹ̀ fà o ọba tó fi ẹ jẹ Ọ̀túnba yẹn ẹ bá wa wá ọba yẹn o ẹ bá mi wo picture dáadáa a fẹ́ rí picture ọba tó fi jẹ Ọ̀túnba Yorùbáwùyí lórúkọ mi fi on TikTok and you want to come on YouTube Yorùbáwùyí náà ni mò ń jẹ́ ẹ bá wà gbọ́dọ̀ láti máa subscribe tẹ́ bá ti ń wọlé tẹ́ bá ti ń ju show lẹ̀ ẹ lè máa rí sọ̀rọ̀ sókè wèrè. society yẹn a fẹ́ kí ìjọba ó ṣe investigation lórí wọn. ọ̀daràn lè wà nù Fúlàní bọ́ ọ̀daràn tó wà nù Fúlàní yẹn ló kọ kí wọ́n dárúkọ rẹ̀. lẹ́ẹ̀kejì olóyè Sunday Igboho kí ìjọba bá wa ṣe investigation lórí wọn. ìjọba bá wa ṣe investigation lórí wọn. àwọn máa tẹ investigation lórí wọn. torí inú ìbànújẹ́ ni gbogbo ọmọ Nàìjíríà wà láti dòní o. wọ́n kó àwọn èèyàn wa ní. wọ́n ní kò ní dáa fún ẹ ní kọ́ ni mo sọ wọ́n ní kò ní dáa fún ẹ àwọn Yorùbá ní kò ní dáa fún ẹ wọ́n lè máa ṣorí burúkú ni. sọ́nà wẹ̀rẹ̀. Igboho kí ìjọba bá wa ṣe investigation lórí wọn. torí inú ìbànújẹ́ ni gbogbo ọmọ Nàìjíríà wà láti dòní o. wọ́n kó àwọn èèyàn wa ní Ògbómọ̀ṣọ́ ń bí àwọn ọmọ wa l'Ógbómọ̀ṣọ́ ń bí. àwọn ọmọ ẹ̀ wo sọ́mọ Fúlàní làwọn tó kó ẹran òpònú káwọn ọmọ wa lẹ́gàn ó tún fẹ̀yìntì ẹ tó fún gbìyà lóní kó ẹ tó fún gbìyà lọtí lóní kó sóyìnbó ní give me another tumbler òpònú ọmọ ẹran. ó lọ oṣù méjì báyìí èmi ò gbàgbọ́ gbogbo wa la mọ ọgbọ́n káfẹ́ràn sẹ́nu káwàtì báwo lèyìn ó ṣe lóun fún yàn ní wákàtí méjì láti jẹ́ ẹni tí wọ́n ti jí gbé láì mọye ọjọ́ tí wọ́n ti pa. ṣé rí pé sọ̀rọ̀ délẹ̀ ṣé rí pé mọ̀ nípa ẹ̀ máa yí mọ̀ ń pa ẹ o sọ̀rọ̀ sókè ó mọ̀ ń pa ẹ̀. báyìí èmi ò gbàgbọ́ gbogbo wa la mọ ọgbọ́n káfẹ́ràn sẹ́nu káwàtì báwo lèyìn ó ṣe lóun fún yàn ní wákàtí méjì láti jẹ́ ẹni tí wọ́n ti jí gbé láì mọye ọjọ́ tí wọ́n ti pa wọn kan tí wọ́n sì dá. so now you are now ṣe pé wèrè lélẹ̀ àbí òun pé wèrè ni òun ló sọ nísinsìnyí wípé Sunday Igboho mú kó àwọn yẹn ní papá mọ́ra that's their underdress that's why tí wọ́n lè sọ̀rọ̀ now the same person láàrin irọ́ òkòtò ọ̀rọ̀ òkì pẹ́ dáadáa láàrin ìṣẹ́jú méjì ló tún sọ wípé àwọn tí wọ́n kó wọ́n ti pa àwọn kọ̀ọ̀kan nínú wọn tó ń gbọ́ rẹ̀ ṣe rí wèrè yìí so wọ́n ti pa láboyún wọ́n ti pa ọ̀kan nínú wọn sọ̀rọ̀ sókè DSS ọmọ investigate yẹ ọba alákùnjẹ tó fi ẹjẹ Ọ̀túnba ní Yorùbá ọmọ investigate òun gan Yorùbá ọmọ Yorùbá máa investigate wà tọ́ba yẹn. ìyá padà tá a sì gbàgbọ́ pé bó ṣe rí náà nìyẹn lórí ọ̀rọ̀ ó ṣe Fúlàní ó ṣe Fúlàní èyí tó kàn èmi ń bẹ̀ ní ọ̀rọ̀ Fúlàní tí a mú ma lágbájá ti dáràn ohun tó ṣe ni alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ẹ bá wa bí bàbá wa olóyè Ìgbòho bàbá ẹ̀dá Fúlàní wo lọ́sẹ̀ wọn tí wọ́n fi ń gbẹ̀san lára gbogbo Fúlàní torí tí ò bá ṣẹ̀ṣẹ̀ ń bẹ kọ́lá wọn dákun kó ṣàánú wa ọ̀rọ̀ ṣe kidnapper ṣe kidnapper inú ẹ̀yàwó láti rí wọ́n mọ̀ mú àwọn kan bá dáńjọ́ ní gbogbo àmàlárí àwọn tògbómọ̀ṣọ́ tí wọ́n sọ yìí inú àwọn tí a máa fọkọ wọn léde a máa gbọ́ orúkọ yóò bá tó máa pọ̀ ń bẹ̀ a máa gbọ́ kí Sunday Igboho
àgbọ̀ kó lóyè sọ ha lórí ọ̀rọ̀ yẹn nípa àwọn ọmọ Yorùbá àbí ṣé ẹ̀tọ́ sì ni káwọn ọmọ Yorùbá ọmọ jíyàn gbé tiwọn bọ́yẹ̀ tọ̀ ní fáwọn tí wọn ò fi lè sọ̀rọ̀ lórí tiwọn tẹ́ fi wọ́n lọ kó ìdààmú ọkàn bá àwọn èèyàn wa tí wọ́n ń ṣiṣẹ́ òòjọ́ wọn nínú ọ̀gá wọn ìgbà tó ti wà ń bẹ̀ for long ẹ nínú forest lẹ wà títí ọ̀dà àárín títì ẹ páàkì ẹ̀ tó convoy àrí ọmọ tó lọ jágbo àrígbà wọn àwọn tó ń gbẹ́ kọ́mpútà gan káàkiri wọn láwọn òráwọn ọ̀daràn wọ̀nyí báwo lẹ́yìn tẹ́ ń lọ létí títì tí wàá ráwọn ọ̀daràn àbí ṣé ọ̀daràn làwọn tẹ́ ẹ pè pé kí wọ́n wá láàfin tí wọ́n ti dà yín lóhùn. inú bóyá wà yìí skul ló ti lọ rí ìdí lọ́nà ó mọ nípa lọ́ọ̀gán ó dẹ̀ mú ọwọ́ pa àwọn tí wọ́n kó l'Ógbómọ̀ṣọ́ Sunday Igboho ò sọ kankan ṣùgbọ́n ó ń bẹ̀bẹ̀ àti ní íńtánẹ́ẹ̀tì ó ń sọ̀rọ̀ ó kọ lẹ́tà sí Ṣèyí Mákindé pé àwọn ọmọ yìí ẹ jẹ́ ká lọ kó wọn Sunday Igboho sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá àwọn Yorùbá tó ń ṣe kidnapper ṣùgbọ́n ó ń sọ wípé ìwọ ọmọ Yorùbá tó bá jẹ́ agbódegbà fún wọn ìdájọ́ kidnapper ni wọ́n náà máa jẹ́ àbẹ́yìn èèyàn gbọ́ pàtó Sunday Igboho sọ máa gbé fídíò yẹn wá a máa pílì ẹ̀ ọba tí wọ́n tó fi ẹ jẹ Ọ̀túnba a fẹ́ mọ ọba yẹn please kindly investigate this man ẹ bá wa wá ìlú tọba tí màá yìí wà mo fẹ́ mọ ọba tó fi jẹ Ọ̀túnba ọba tó fi jẹ Ọ̀túnba a máa pín fọ́tò wọn sórí íńtánẹ́ẹ̀tì ọmọ Yorùbá mo máa fi wọ́n dára tó bá ń wọ̀n fún àwọn máa kọlù ẹ pé kò fọ̀túnba sílẹ̀ Ọ̀túnba kì í ṣe ètò máa ń jẹ́ ńlẹ̀ Fúlàní lọ jẹ́ Ọ̀túnba àwọn Fúlàní àbúkọ́ lọ jẹ́ Ọ̀túnba bandit ìwọ ni wọ́n jẹ ààrẹ bọ́ba ṣèlú nílẹ̀ Yorùbá Fúlàní jẹ ààrẹ bọ́ba ṣèlú ní ọ̀rọ̀ tó ń sọ ajé ti rí hatred ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ ilẹ̀ wa ẹ̀mú ilẹ̀ wa ṣùgbọ́n ẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ wa omi ilẹ̀ wa ata ilẹ̀ wa epo ilẹ̀ wa ó máa fìyà jẹ yín gbogbo ẹ̀yin tẹ́ kó Sunday Igboho tí ó tẹ́ pé ní ọ̀tá fún yín ìṣẹ̀dá gbogbo àwọn tí wọ́n jí gbé ó máa fìyà jẹ yín ilẹ̀ Yorùbá máa gbóná mọ́ yín ilẹ̀ Yorùbá máa gbóná mọ́ yín wípé ẹ ń jí wa gbé ńlẹ̀ wa àti wá gbọ́dọ̀ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa ní yín lára sọ̀rọ̀ wèrè. ṣé ọ̀daràn làwọn tẹ́ ẹ pé kí wọ́n wá sáàfin tẹ́sí dáhùn ọ̀daràn àmọ́ dára ẹ̀ lóhùn lápapọ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti wá rẹ̀ tó ń da màálù ẹ ti sọ ọ́ di ọ̀daràn ṣé gbogbo ibi táwọn bandit ti lọ ṣiṣẹ́ ṣé màálù ni wọ́n dà lọ́bẹ̀. ìyá tí wọ́n dọ́pa ní Ìdó màálù náà dànù fi lọ́dún yìí ó ní ìyapa ẹni tó da màálù tó fi màálù jẹ oko àìmọye àgbẹ̀ ló ti ní stroke àìmọye àgbẹ̀ ló ti kú apààyàn ní apààyàn náà dẹ̀ níyí apààyàn níyí apààyàn níyí ẹ kó rí burúkú lọ síbi tẹ́tí ẹ níbi tẹ́tí wá ní ẹ láwọn tó bí yín ni tá ń bí àwọn wèrè yìí ẹ ní àwọn tó bí yín ni ẹ níbi tẹ́tí wá àbọ̀lọ́ ọkọ̀ ọ̀dà yóò kọ̀ ọ̀dà yín ọ̀dàláre èdè èèyàn alárìnká ẹ̀kọ́ rìn kiri ibi orí tó ń dùn gi àdániwò tẹ́ bá ti dé ẹ fẹ́ gbalẹ̀ ẹbẹ̀ ni ẹ̀yin ọmọ ẹran sọ̀rọ̀. wọ́n wípé ibi tí wọ́n ti lè kó àwọn ọmọ wa o màálù ni á dà lọ kódò orí àmàlù wọn ni á kó àwọn ọmọ tí wọ́n kó lọ sí. so where are the cows ni wọ́n náà fẹ́ tẹ̀lé ọmọ ẹran fùfú wá jẹ èrí. èmi ò sọ pé kò sọ ọ̀daràn nínú Fúlàní bọ̀ ọ̀daràn tó wà nínú Fúlàní lórúkọ tí wọ́n sọ Fúlàní lèmi èmi èso ọ̀daràn gẹ́gẹ́ bí mo ṣe máa sọ. ọ̀daràn ni ẹ́ torí ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ọ̀daràn ló sọ. anybody tó bá ti lè pa irọ́ mọ̀yàn wípé Sunday Igboho lọ síbẹ̀ ó lọ kó wọn ní pápá mọ́ra Sunday Igboho ó lọ kó wọn ní pápá tó sọ pé kò sí báyìí fẹ́ ṣe a máa ṣòro ilé wa alájọbí máa lẹ́nu níbẹ̀ jọ rẹ kò rí kò sùn lọ kò sí báyìí fẹ́ pẹ́ gbé Yorùbá tó lè gbé Yorùbá bẹ́ẹ̀ ọ̀tá ni Yorùbá ọ̀daràn ni ẹ́ you are a criminal pé oní Sunday Igboho lọ kó wọn ní pápá mọ́ra ó mọ̀ túmọ̀ kan ní pé èèyàn kó èèyàn ní pápá mọ́ra that he put them under duress wọn ò lè sọ̀rọ̀ gbà tó débẹ̀ bóyá wọ́n gbé àdá sí wọn lórí ni o bóyá wọ́n gbé ìbọn sí wọn létí ni o bóyá wọ́n fún wọn lọ́rùn ni o thank God on live show láti ń wò it was recorded ọ̀daràn ni ẹ́ ẹ̀yin nomadist ní alárìnká ní alárìn ẹ máa rìn kú ni èwo ni rìn òfò
Ọlọ́run kan tó dá yín mọ̀ Allah tó dá yín mọ̀ pé ẹni bí ni ó dá yín pé ẹ̀ nílùú ẹ̀yin gbogbo àgbáyé ẹ̀yin kan lẹ̀ nílùú ní gbogbo ayé náà ti ń lé yín kiri Ghana ti ń lé yín dàrú Burkina Faso wọ́n gbé bọ̀ tí à ń lé yín ni bàtà ń lé yín ká máa lé yín bíbí ìnáwó ẹ máa lọ sílùú yín ẹ máa lọ lú yín àlejò làwa nílùú tàwa yìí àpàyàn bí bí lẹ́yìn bá ti lè fẹ́ pààyàn ni bí lẹ́yìn fẹ́ pààyàn ni. bí mo ti mọ àwọn tá a kọ bẹ́ẹ̀ tá a kì í sọ̀daràn ẹni tí a bá mú lọ́daràn ọ̀daràn ni ìjọba ni kó ṣe ìdájọ́ tó bá tọ́ yìí. ní ẹ̀mí mọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́. àwọn àbúrò ẹ̀ ní o àwọn tó máa fún ẹ lésì mo ti gbé wọn wá fún ẹ àwọn àbúrò tó máa fún ẹ lésì Ọ̀túnba àwọn Fúlàní àwọn àbúrò tó máa fún ẹ lésì ni ó sọ̀rọ̀ màálù àti kidnapping ó yá gbọ́. eléyìí ni ẹ̀mí mọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ màálù ni èmi ń jí gbé tẹ́lẹ̀ eléyìí ni àwa ọ̀rẹ́ mi kan tó jẹ́ Buhari wọn ló wá pè mí wọn wá bá mi bẹ̀ tó ní pé ká wá lọ ṣe kidnapping tọmọ wa jó ni wọn. ṣùgbọ́n màálù ló ń dà ó yẹ bẹ̀rẹ̀ sí ní jí màálù gbé àwọn tó ń jiyàn gbé sáàrin ìlú náà ń gbé wọn sí kì í ṣe inú igbó ni ta ló mọ ìrìn inú igbó nìtọ́ àwọn Fúlàní tó ń da màálù ṣèbá ìlẹ̀ máa rìn láti bọ̀ kí ẹ̀hún bọ́lẹ̀ tí máa rìn bọ̀ Sambisa tàbí bọ́lẹ̀ tí ìjọba tó gbókun yìí ẹ̀ rìn láti Mali láì ẹ máa fẹsẹ̀ ìyàwó rẹ̀ náà níṣà ẹ máa fẹsẹ̀ rìn láti Mali gbanugbó káàkiri dó màálù dó ejò dó gbogbo ẹ ti dó bọ̀ ẹ ti dó ẹmọ bí oríṣiríṣi káàkiri ìlú òní o inú igbó tó ń káwọn èèyàn lọ bá náà ṣe máa mọ̀nà nínú igbó ṣèbá ìlẹ̀ rìn nínú igbó ẹ ti yọ rúmọ̀ palọ̀ sínú igbó tún sọ o ọmọ Ọ̀túnba. ó ní èmi ń jí gbé tẹ́lẹ̀ eléyìí ni àwa ọ̀rẹ́ mi kan tó jẹ́ Buhari wọn ló wá pè mí wọn wá bá mi bẹ̀ tó ní pé ká wá lọ ṣe kidnapping tọmọ wa jó ni wọn. máa jí so TikTok ẹgbẹ́ máa gbé yín wọlé tábà power tap dé 20,000 ẹ jẹ́ ká gbàgbé nípa ẹ̀ Ọlọ́run ẹ bá wa like show yìí lórí YouTube náà mi lè máa gbé yín wọlé kó máa drop mo ráyè ẹ̀ bá wa power tap lórí YouTube mo ti rẹ́yìn bí 40 to send request mi ò ṣe bẹ́ẹ̀ ẹ kí wọ́n tó power tap nísìn ọmọ adé mo ti ní power tap yín tẹ́ bá ti ṣe tán ẹ bá send request a máa gbé yín wọlé. 10 million lájọ sọ àti ọ̀gá àwàdó ń sọ 10 million naira. nígbà tí ó di àárọ̀ aago mẹ́sàn-án ọjọ́ yẹn àwọn. 10 million naira lólórí ibú fẹ́ gbà lọ́wọ́ ọmọ Yorùbá 10 million oríṣiríṣi. sọ àti ọ̀gá àwàdó ń sọ 10 million naira. nígbà tí ó di àárọ̀ aago mẹ́sàn-án ọjọ́ yẹn àwọn gbọ́ pé àwọn fámìlì wọn ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa táwa tó ká lọ nígbà tí a tó ká lọ àjọ ń pera wa òyòkù ọlọ àwọn náà méjì àǹtí lọ wọn wà pàdé wa lójú. ọmọ onílé play ẹ mọ 500 live show wọn wò wá lórí YouTube èèyàn 130 ló thumb up ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ pè wọlé kó pè wọlé ẹni tó bá fẹ́ pè wọlé ẹ jẹ́ kí wọ́n pè wọlé ẹ jẹ́ ká stop ẹni tó wà yẹn because níjẹta tí mò ń ṣe show lọ́wọ́ báyẹn ń ṣe show tọ́wọ́ ti bá wa like show òkè bí àwọn ẹ̀ṣọ́ extra money show tí mo ṣe níjẹta yẹn mo pé wọ́n padà report ẹ̀ wọ́n gbé lọ YouTube gbé show mi lọ tẹ̀gbọ́n wa ṣe show kan máa wá kẹ́rọ̀ kan wá report ẹ̀ kẹ́yìn tẹ́ wá ń wò mí tẹ́ sọ pé ẹ̀ ń gbádùn tẹ́ pé jọ́mọ Yorùbá kẹ́ bá lè like ẹ̀ kó tó wá gbé lọ kò jọ ẹ má wòye kí n play ẹ̀ fún yín bí wọ́n fẹ́ pè wọlé ẹ̀ pè wọlé ẹni tó bá mi para táàpù yẹn jẹ́ kí n gbóhùn wọlé mo fẹ́ wọ ẹni tó bá mi para táàpù yẹn jẹ́ kí n wo orúkọ yín kí lè bá gbé wọlé lórí TikTok ẹ má ẹ̀ka play ẹ̀mọ ẹjọ́ torí ọlọ́ọ̀ni ẹ má bínú sẹ́ ẹ má bínú mà ẹ ká má fi yẹn gbá kọ́ọ̀lù. tẹ bá láìkì show yìí débi tó yẹ kẹ láìkì ẹ bí a play tó bí 2 hours show ni ẹbí bí 10 minutes show ni wáyé bá a gbọ́ sókè mà. Agbára Ọlọ́run àṣeyè lálákànṣepọ̀. àṣẹ. Sunday Igboho àṣeyè Ọlọ́run Olódùmarè tó fi ọ́ ṣe aṣíwájú wa nílẹ̀ Yorùbá. Adéṣọlá Ọlọ́run a máa rú ẹ lágbára sí. àṣẹ. Agbára fún agbára
ìmọ́lẹ̀ kún ìmọ́lẹ̀, ìgbéga kún ìgbéga, ìṣẹ́gun dé ìṣẹ́gun. Òun lọ́lọ́run máa fi ṣe ti àti gbogbo àwọn tó ń kó lọ sínú igbó. Lágbára Ọlọ́run, ó ti di irúnmọlẹ̀ nílẹ̀ Yorùbá, ó ti di òòṣà nílẹ̀ Yorùbá, ó ti di àpèsè. Lágbára Ọlọ́run, ògo ẹ ò ní wọ̀ ọkùnrin lójijì, ògo ẹ ò ní wọlẹ̀ lójijì. Gbogbo àwọn ọmọ tó fara bí wọ́n á ṣàṣeyè, wọ́n á nípa nílẹ̀ Yorùbá yìí. Gbogbo àwọn ọmọ tó fẹnu bí, gbogbo wọn ni wọ́n máa ṣe nílẹ̀ Yorùbá yìí. Àní gbàgbé ẹ láéláéláé. Ṣé o wá rí gbogbo àwọn tó ń finú bá ẹ ṣọ̀tá, gbogbo àwọn tí wọ́n ń fara bá ẹ ṣọ̀tá, àti gbogbo àwọn tí wọ́n ń fi owó rà, tí wọ́n ń jáde níjáde ọ̀tá fún ẹ, gbogbo wọn ni wọ́n ó wọlẹ̀ bí àrẹ̀rà. Lágbára Ọlọ́run. Sunday Igboho Òòṣà, fíìmù tiẹ̀ là ń wò lọ́wọ́lọ́wọ́. Àgbọ̀ nǹkan kan ẹ bá mi láòdù ẹ̀, ẹ bá mi láòdù ẹ̀. Màá mi bá mi láòdù ẹ̀, bóyá ẹ láòdù ẹ̀. Gbogbo ẹ̀yin onífíìmù ẹ sì pọ́ọ̀sì ná, ẹ dúró ná. Kẹ́yẹkẹ́yẹ ẹ má pé mọ́ ẹyẹ àjẹ́ ló gbòde. Sunday Igboho ó yá máa fò lọ. Sunday Igboho ó yá máa fò máa ṣe fídíò ẹnì ṣó, máa ṣe fíìmù ẹnì ṣó. Ìwọ là ń gbọ́ lọ́wọ́. Ìbànújẹ́ ti dé báwọn Fúlàní. Bẹ́ẹ̀ni. Ìbànújẹ́ ti dé báwọn Gani Adams. Bẹ́ẹ̀ni. Ìbànújẹ́ ti dé bá àwọn ọ̀tá Yorùbá. Bẹ́ẹ̀ni. Inú abímọkú èdùn, inú wọn ò ní dùn. Bẹ́ẹ̀ni. Inú wọn ò ní dùn. Lágbára Ọlọ́run. Ẹ wo Yorùbáwùyí, ṣe rí ọmọ ọlọ́lá lọ ní wèrè àbí kílẹ̀ pé oní sọ́ọ̀tún yẹn. Wèrè Adésọjí yẹn. Wọ́n fún lówó ni, wọ́n fún lówó ni, wọ́n fún lówó pé kó jáde ni, wọ́n ti mọ̀ wípé kò mọ̀ nǹkan kan. Mo ní òkun ń hóye, ọ̀ṣà ń hóye, ọmọ burúkú torí bọ̀. Òun ni mo kọ sínú kọ́mẹ́ǹtì lẹ́ẹ̀kan. Ẹ ṣeun ìyá mi. Ẹ bá wa ní ti lórí TikTok ẹ jọ. A lè wárò wọn tì í. Ṣẹ́ẹ̀dẹ̀ rí gbogbo àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń pera wọn lọ́mọ Yorùbá, tí wọ́n ń ṣépè fún Sunday Igboho yìí. Gbogbo wa la mọ̀ wípé ètò tí wọ́n ń ṣe ìre ló jẹ́ fún Sunday àti gbogbo àwọn ọmọ ẹ̀yẹ àti gbogbo àwọn ọmọ Yorùbá. Ìre ló jẹ́, wọ́n kàn wọ́n ti díjò ní yóò padà sínú ayé wọn padà. Gbogbo òpè wọn á padà sáyé wọn àtàyé àwọn ọmọ. Ṣé wá rá wọn Fúlàní? Ẹ bá mi ráńdọ̀ plan ìṣẹ́jú kan, màmí èrò ti pọ̀ lórí fóònù. Ṣé ẹ rí gbogbo àwọn Fúlàní tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀tọ̀ fúnṣọ̀? Wọ́n ń ṣáájú òní, wọ́n ń ṣáájú ara wọn ni. A lè rí wọn bá wè. Ṣé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀rin bá ń rí kọjá lọ, ẹni tó bá ju fìlà bá erin, òun náà ṣáájú ọbẹ̀. Ó bá wọn lójijì, wọn ò mọ̀ wípé lè rí bẹ́ẹ̀. Wọn ò mọ̀ pé ó ṣeé ṣe fún Sunday Igboho. Ìfẹ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dá mọ̀. Wọ́n dẹ̀ máa dá mọ̀ pé ẹ máa bá ètò nìṣó. Máfíńgè ti dóde, kẹyẹkẹyẹ sólò, Àdìsá ló ń pèdè ara, kẹ́fíbọ̀dì wálé. Ẹ ti gbórin yẹn rí, ẹ̀yin ọ̀tá Sunday Igboho tí Máfíńgè bá bọ́ta, ẹ̀yin ẹyẹ kéékèèké ẹ lọ ṣe sólò ni o. Máfíńgè ti dóde, kẹyẹkẹyẹ sólò, Àdìsá ló ń dára, ẹ̀yin olóṣìkẹ wálé, ẹ kó ṣì dànù, ẹ kó ṣì lọ, ẹ kó rí burúkú lọ. Ẹ bá wa gbé like yẹn lé ní 200 because èèyàn 500 ló lè máa wò wá, ká má rí 200 or 300 likes. So a máa continue láti máa play tá à ń play yìí lọ. Ẹ bá wa gbóhùn sókè láàrin ìṣẹ́jú mẹ́ta sàn. Ẹ gbé ètò ìdarí. Gómìnà ẹ kó ṣì dànù. Comfortable. Nǹkan tó máa nà ti wà lára ẹ̀. Mo rí bọ́dà wa kan nínú àwọn èèyàn wa náà ni ló ti yé náà tó ń tẹ̀lé olóyè. Bọ́dà yẹn láti máa sọ pé tẹ́nibọ̀dì bá bọ̀bọ̀ yẹn bẹ̀bẹ̀ ilé tó ṣe yìí. Ẹgbẹ́ yẹn ti sọ nǹkan burúkú tó ti tẹ́ mi lẹ́nu o. Pé kò ní da fún gbogbo ẹ tó bá Pétérù bẹ̀bẹ̀. Òní ó ti wá ta ẹ wo bọ̀bọ̀ yẹn tó máa ń pèèyàn wèrè tó dẹ̀ ń hùwà wèrè náà. Ṣé ẹ ti mọ̀ pé kọ́ ní ẹni ìwèrè o tẹ̀dẹ̀ tí wá rí náà tó dẹ̀ ti ń hùwà wèrè yẹn
kán wá sọ pé kò mọ nǹkan tó ń ṣe. Kò mọ nǹkan tó ń ṣe rẹ̀. Ó mọ nǹkan tó ń ṣe. Ó ti bọ́lá yẹn jọ kan ó fún abúlé ní ìná ó yá wèrè àbúgbà bẹ́ẹ̀ dàrú. Bí gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ pé kò mọ nǹkan tó ń ṣe yẹn rọ́ ló ń pa. Orí bàbá ẹ̀ ti yí lọ́wọ́ àná, bàbá ẹ̀ tó ń jìṣò. Ẹni tó ń bá wí tó ṣòkòtò bàǹtẹ́ tó ń sọ. Èmi ti bọ́dà wa ti pè mí léyè, èmi ti sọ fún mò ń sọ fún bọ́dà wa yẹn pé ní ètò. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. A máa drag bàbá ẹ̀ ló bàbá ẹ̀ tí ò wá ọ̀gbẹ́ni Portable àbí kí wọ́n pè ẹ́. Ẹ má ní kó mọ nǹkan tó ṣe o, kò mọ nǹkan tó ṣe kẹ̀ ẹni tó mọ kó pàpà sùn pé àwọn obìnrin kan bímọ ní mọ nǹkan tó ń ṣe, kò mọ nǹkan tó ń ṣe kẹ̀ tó lè jẹ́ pé kò mọ nǹkan tó ń ṣe. Tó bá ti wó lóye, a máa wọ́ bàbá ẹ̀ tí ò ní làákàyè tó bímọ tí ò lè tọ̀ yẹn, a máa jẹ́ pé bàbá ẹ̀ mọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní ká má fi Portable ní relevant àní fún relevant kẹ̀. Ẹ bá power tap ká gbẹ́ níbọ̀dì wọlé tó bá ń pẹ́ de power tap ẹ̀ ní ẹ dúró ń sàlẹ̀. Lẹ́yìn èlé Mr. kí lórúkọ J kẹ́ máa rẹ́dí àti sùn. Ẹ bá gbóǹsókè àti gbé kọ́ọ̀lù yín. Bàbá mi ẹ̀ ní dààmú. Bàbá mi ẹ̀ ní dààmú. Ẹ lè orí ṣàdá aládìsá àti àgbọ̀n nǹkan. Àṣẹ. Ẹ̀rí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ẹ̀. Fúlàní olórí má gbèdì yẹn tẹ́ gbé wá yẹn. Ọmọ àlè. Bọ́ bá ṣe ìlú, afẹ́ pọ̀ tó ń ṣe tẹ̀. Mr. Adé sọ GSM request kí n gbé yín wọlé, yín kàn fún wa gift lọ ni, a máa gbé yín wọlé náà. Mo ti gbé yín wọlé. Ẹ máa sọ̀rọ̀ lọ. Ìlú tó ti fi jẹ ọba yẹn, ẹ jẹ́ ká mọ orúkọ ìlú yẹn. Ká dẹ̀ mọ orúkọ kábíyèsí ọba yẹn. Ká mọ kábíyèsí yẹn, ọba yẹn gan ó yẹ ká yẹ ọpọlọ ẹ̀ wò pẹ̀lú ẹ̀jẹ̀, ó dàbẹ̀ ní pé ìyá àti bàbá ẹ̀ Fúlàní ni. Bẹ́ẹ̀ni, ọba tó fi Fúlàní jẹ Ọ̀túnba bó bá ṣe ní. Ọba yẹn máa bèrè lọ́wọ́ ẹ̀ o. Irú ẹkùn ló ń lọ lọ́wọ́ báyìí. Sunday ló wà ń gbòòrò. Ẹni tó bá dẹ̀ lórí sọ apá máa pa ni ẹni tó bá dórí sọ. Wọ́n ní tọmọdé bá borí sọ̀rọ̀ kó èrò pa kú. Tọmọdé bá dárí sapá apá. Gbogbo ẹni tó bá ní báwo ni ti Sunday Igboho ṣe máa jẹ́ igbó rere ni, igbó nígbó là ń gbóhùn ṣòkò tí ó bí yẹn ṣe máa jẹ́ nìyẹn. Àṣẹ wà lẹ́yìn yẹn ti gbọ́dọ̀. Ṣẹ́rí Fúlàní yẹn ọ̀rọ̀ ẹ̀ sì wà lórí nínú kúlà o. àìtúmọ̀ a máa tún play a máa gẹ̀ẹ́tì ọba tó fún ní oyè yẹn a máa gẹ̀ẹ́tì ọba yẹn. ọ̀rọ̀ ẹ máa dàbí ọmọ tó kọrin tá a sì ń gbọ́ orin yẹn lénìí pé Tinubu ẹ bá wa túlù ṣe ìyá yìí tó gẹ bọ́rọ̀ ẹ ṣe máa jẹ́ nìyẹn. so bọ́rọ̀ ẹ. ọ̀dà ẹ ṣe nǹkan olórúkọ jẹ́ ẹ̀yà ẹgbọ́n sókè olórúkọ jẹ́ ìṣọ̀wà ń bẹ̀ ẹgbọ́n sókè olórúkọ jẹ́ ẹgbọ́n sókè ìṣọ̀wà ń bẹ̀ ẹ̀yà ẹgbọ́n sókè ẹ kú dédé àsìkò ó lọ́ máa bá wa ṣe ní Ọlọ́run ò lè fún mi ṣe o àṣẹ ó yá ẹ bá wa pa tápà gbé yín wọlé. ìfọlọ́nṣàánú wa ni wọ́n lọ wa o ṣé náà rí ẹ̀rí fídíò tí ẹ̀wọ̀ fídíò kan fídíò tí wọ́n play yẹn wọ́n gbọ́ pé bàbá wọlé gbogbo wọn dẹ̀ sàpò nínú ibẹ̀ yẹn kẹ́ bá mọ̀ pé ṣọ́wọ́ wọn gbogbo òmù. wèrè mọ mọ́tò náà. kò jẹ́ kí wọ́n ṣe fún mi wọ́n dáná lọ́wọ́ ni o. àní wèrè mọ mọ́tò. wọ́n dáná lọ́wọ́ ni o. olórí ibú wọn kọ ìyá ìwèrè mọ mọ́tò. bẹ́ẹ̀ a máa play ẹ̀ máa play ẹ̀ bẹ́ẹ̀ káwọn èèyàn power tap ní ká play lóòótọ́. orí ọmọ Yorùbá náà dẹ̀ ti pè náà ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn ọkọ̀ gbọ́ pé èèyàn ti dé lásán kò tí wà bá yín o. ìjayà wà. Adésọlẹ̀ máa gbóhùn sókè ẹ ṣeun olórúkọ jẹ́ ẹ̀ ń gbọ́ wá ń sàlẹ̀ ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ jọ mi Adésọlẹ̀ máa gbóhùn sókè ṣe wà ń bẹ̀ ẹ máa gbóhùn sókè bàbá mi ẹ ṣe wọn thank you for the gift o ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe.
ó máa ń wà interesting so tí bá ní tàbá inú mi máa ń dùn láti gbọ́ program. Ẹ̀yà ẹ ṣé gan. Olúwa túbọ̀ máa tọ́jú yín á máa fi àṣẹ 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 ìdùnnàrè àṣẹ 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 àṣẹ. ìlú Yorùbá lè á lọ sí. Ọlọ́run á gbalẹ̀ wa fún wa náà ní dákẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé gan, you are welcome sir. Ẹni tó wà lórí TikTok wọ́n ń gbé yín wọlé ẹ̀ lè wọlé tó pẹ́ ẹ̀fọ́ atáàpù ni òye yẹn tó bá lè wọlé nínú iná ló máa wọlé o. Ọ̀pọ̀ mò ń gbé yín wọlé ó ń yí róbóróbó ni. Ó lè yí róbóróbó. Òye kí máa ẹni tó wà lórí YouTube ṣe wà ń bẹ̀. Ṣé ká máa play fídíò lọ ni àwọn ti TikTok yìí mo rójú tú. Mi ò mọ ẹ bá bínú mi mọ́ pa TikTok ni ẹnìkan lóun subscribe sí TikTok ni mo ní yẹn. Mi ò mọ Ọlọ́run sanwó fún mi lóṣooṣù. Èmi ò tẹ̀ bí ó wà ń gbé. Ọlọ́run sọ $15 lóṣooṣù fún mi mo ní mi ò mọ. Èmi ò tẹ̀ bí ó jẹ́ ọ̀kọ̀jẹ́ kọ̀mọ̀tẹ̀ wọ́n tó máa kọ́ mi bí ó wà ń gbé mi nù. Mo kàn máa ń ṣò mí ni pé you have $2, $1. Ṣé bá ti wọlé bá wa mute lórí péjì àti ń rojọ́ akálòlè lẹ́ni tó host show. Akálòlè lẹ́ni tó host show ẹ bá wa mute ẹ jọ̀ọ́. McDonald, thank you, God bless you. Ẹ bá wa mute lórí ètò yìí jàre. Ẹ jọ̀ọ́ ẹ kílé. Ẹ já drop wọn jọ ta ló ráyè gbogbo yẹn. Ẹ bá kílé ó dàbọ̀. Tàkùnlẹ̀ tó ń sọ̀rọ̀ tó tì mí tù. Yọmí ta ló ń sọ̀rọ̀. Ìyá ọ̀rẹ́ bá wa mute o, ìyá ọ̀rẹ́ ṣe wà ń bẹ̀. Ẹ ń ṣàlejò lórí péjì náà tá bá drop yín Ọlọ́run ò ní bínú sí. Bá drop yín Ọlọ́run rà kì í ṣe bẹ́ẹ̀ SP bá wa gbóhùn sókè. SP ṣe wà ń bẹ̀ bá wa gbóhùn sókè. Mr. Yomi àlè pé yín tẹ́bà mute show ẹgbà yín pé background yóò lórí kò ní noise o. Ẹ bá wa gbóhùn sókè SP. Ẹ̀yin kọ́ SP ẹ sọ̀rọ̀ ti ẹ sọ̀rọ̀ SP. À ń gbọ́ yín. Ṣé ibi tí ọ̀rọ̀ wa lọ nílẹ̀ Yorùbá ṣe gbogbo wa ẹ̀ka kò yẹ ojú wo ni wọ́n fi ń wò torí bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ sí i bó ṣe ń lọ báyìí lọ́wọ́ tẹ́mi àwọn kan sọ̀rọ̀ yìí àwọn Fúlàní máa gbalẹ̀ wọ́n máa gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ tán. Bàbá mi ẹni sùúrù sà TikTok YouTube kan tó dàbí ti jẹta ṣóhun wọn clear ṣóhun ẹni tó wà lórí TikTok yìí clear. Ẹni sùúrù ẹ̀yin kọ́ ṣẹlẹ̀ ní ìjẹta tó pé àwọn akànṣe ṣòbí bíi 2 hours àtàwọn pọ̀ lórí TikTok. Tó ń gbé YouTube mi lọ God bless you. Wọ́n ló clear ó yẹ ẹ máa sọ̀rọ̀ wọ́n ló clear lónìí. Ìjẹta wọ́n mìnì mi wá ní àwọn wèrè ògùn pa yín mo tó ti dé YouTube gbọ́dọ̀ pa àwọn gbàlejò mo fẹ́ fi email bá ti wọn jẹ́ mo rí email mo chat pẹ̀lú wọn ẹ̀yin ká fẹ́ bá. Wọ́n gbé ṣòmí lọlẹ̀ 3 hours sí o wọ́n gbé lọ. So à ń gbọ́ yín sẹ́bà wà dá ṣètò. Níran Yorùbá in 10 years to this time 10 years ti jìnnà jù ó máa fi 5 years kò ní sí nǹkan tó kù nílẹ̀ Yorùbá. Àwa kan ò ní gbà níbo àwa ò ní gbà níbo. Gbogbo ọ̀nà Ọ̀yọ́ state yẹn ní Fúlàní tí ó di bíbí wọ́n máa ń sọ Yorùbá lẹ́nu ojú la mi ń dá wọn pẹ̀lú ọ̀nà wọn pé ọ̀gá ń ṣe ara wa. Èyí ta play ní sẹ́gbọ́n kan tó Ọlọ́run ni Ọ̀túnba bọ́ba ṣe ní. Ọ̀túnba bọ́ba ṣe nílẹ̀ Yorùbá. Their willingness to negotiate. So people that are ready to negotiate, why are you rushing to just declare them bandits so that you can use whatever weapons you want? Before they used to catch Boko Haram and present them to the authorities in Zamfara. But now they're all terrorists. Secondly, the only door that remains, that is we clergy to go in and negotiate with them, is closed down permanently. Ó ní ẹ̀yin ọmọ Yorùbá tẹ́tí pọ́sọ́nì gbò wọ́n àti fíìmù wọ́n àti móvì àwọn àánú èmi Yorùbá wù mí mọ́ àtàwọn tó ń wò mí mo láìkí móvì sọ́nì gbò máa àti entertainer ó láìkí máa entertain èèyàn mo dẹ̀ fọ́ fún mi ní fọ́ fún kẹ̀ mo fọ́ fún entertain yẹn gan bóyá entertain mi yẹn mo fọ́ fún bóyá ń ṣe móvì bóyá ń ṣe action movie ẹni mo tó wá tiẹ̀ ṣe mo fọ́ fún mo gbọ́ nǹkan kan kò bá àjò yàrá mi mọ̀ pé nǹkan ọ̀wọ̀ mi gbọ́ mo fẹ́ mo ó ní Gumi ló tún bọ̀tà lé ní